Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ̀sí fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀sí fi ń gbọ́ wa kò ní dì. Ajíbádé Emmanuel náà ni oníròyìn yín fún ti òní. Àkọlé ìròyìn tí mo sì mú wá tọ̀ yín wá ní àwọn ọmọ iléèwé, àwọn olùkọ́ náà tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ lóṣù kan nínú ìgbèkùn. Mákindé ti wá ń bẹ̀ fún ìrànlọ́wọ́ báyìí. Ìròyìn pàtàkì: ọjọ́ kan oṣù kan lẹ́yìn ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ ní Ọ̀yọ́, Mákindé tún pè fún ìfọkànsí tí ó ní agbára. Ó ti pé oṣù kan gangan báyìí láti ìgbà tí àwọn olóòṣà gbé àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ wọn ní agbègbè Yàwótà àti Èsìlẹ̀ ní ìjọba ìpínlẹ̀ Orílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2026 nígbà tí àwọn ọ̀daràn kọlu àwọn ilé ẹ̀kọ́ mẹ́ta, wọ́n sì gbé àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ wọn lọ sí ibi tí a kò mọ̀. Lónìí, lẹ́yìn oṣù kan tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti tún képe fún ìfọwọ́sowọ́pọ̀ tó jinlẹ̀ láàárín ìjọba ìpínlẹ̀ àti ọlọ́pàá Nàìjíríà láti rí i dájú pé àwọn tí wọ́n jí gbé yìí wọ́n gbọ́dọ̀ padà sí ilé láìpẹ́. Gómìnà náà sọ èyí nígbà tó ń gba igbákejì olùdarí gbogbo ọlọ́pàá tó ń bójútó agbègbè gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ Nàìjíríà DIG Ọlátóyè Fáyọ̀adé ní ọ́fíìsì rẹ̀ ní Ìbàdàn. Mákindé ṣàpèjúwe pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìrírí tó burú jùlọ tí ìpínlẹ̀ náà ti rí ní àwọn ọdún àìpẹ́ yìí. Ó sọ pé ó ń dùn gbogbo àwọn ará Ọ̀yọ́ pé àwọn ọmọ náà àti àwọn olùkọ́ wọn ṣì wà ní ọwọ́ àwọn ajínigbé lẹ́yìn ọjọ́ 23. Gómìnà náà ní ìbànújẹ́ àti ìrora tí àwọn ẹbí àwọn ọmọ náà ń kọjá kò yẹ kí wọ́n fojú rí. Ó fi dá àwọn ará ìpínlẹ̀ náà lójú pé ìjọba kò ní sinmi títí gbogbo àwọn tí wọ́n jí gbé yìí yóò fi padà sí ilé wọn láàyè. Ó tún jẹ́ kó yé wa pé àwọn agbófinró ń ṣiṣẹ́ lábẹ́ ìpèníjà púpọ̀. Gẹ́gẹ́ bí ó ti sọ, ilẹ̀ Ọ̀yọ́ tó gbòòrò gangan ń jẹ́ kí iṣẹ́ ààbò di ètò ìnira, pàápàá jùlọ nígbà tí ohun èlò àti àwọn òṣìṣẹ́ kò pé tó. Síbẹ̀síbẹ̀, ó yin àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ka ààbò mìíràn fún ìsapá wọn. Ó sì ṣèlérí pé ìjọba ìpínlẹ̀ yóò máa fún wọn ní àtìlẹ́yìn tó yẹ. Ní apá tirẹ̀, DIG Ọlátóyè Fáyọ̀adé fi ìdánilójú fún gómìnà àti gbogbo àwọn ará Ọ̀yọ́ pé ọlọ́pàá Nàìjíríà kò ní dáwọ́ iṣẹ́ ìwádìí àti ìgbàlà dúró. Ó sì pe gbogbo àwọn ọlọ́pàá tó ti ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà ti pinnu pé láti rí i pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ wọn padà sí ilé wọn láìléwu. DIG náà tún ṣàlàyé pé ìdí ìbẹ̀wò rẹ̀ ni láti ṣe àyẹ̀wò àwọn ìṣòro ààbò tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n sì lè fi àwọn ìròyìn náà ránṣẹ́ sí olùdarí gbogbo ọlọ́pàá fún àwọn ìgbésẹ̀ tó yẹ. Ó fi kún un pé wọ́n ti mú àwọn ìlànà ààbò pọ̀ sí káàkiri ìpínlẹ̀ náà láti dènà ìṣẹ̀lẹ̀ irú èyí ní ọjọ́ iwájú. Ó tún fi dá àwọn olùgbé Ọ̀yọ́ lójú pé àwọn agbófinró yóò máa ṣiṣẹ́ takuntakun láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn ènìyàn. Ní ìparí, àwọn olórí ìjọba àti ọlọ́pàá sì tún fi ìrètí hàn pé ọjọ́ kan yóò dé tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ náà àti àwọn olùkọ́ wọn yóò tún bá àwọn ẹbí wọn ṣe ìpàdé.
ṣùgbọ́n títí àsìkò yẹn gbogbo ojú ni wọ́n fi ń wo àwọn agbófinró tí wọ́n sì ń gbàdúrà pé kí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí parí pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Èmi náà ni oníròyìn Ajíbádé Emmanuel Olúwatómọ̀. Ẹ ṣé fún gbígbọ́. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.